Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́ ẹ subscribe, hete. Face TV was Swoby. Ẹ kú ojúmọ́ gbogbo ẹ̀yin tí ẹ ń wò wá níbikíbi tí ẹ ti ń wò wá àní rògùn gbàmígbàmí àsìnírí bàníjẹ́ bó ṣe ń wù kó mọ́. Òkèlèyẹ lórúkọ bàbá tó bí mi lọ́mọ Ayọ̀bámi Olúwaṣeun Àdìsá Olóhùnyọ̀ lórúkọ tí mi ń jẹ́ Simply Ìlú Washington. Àtúntì dé sórí ètò yìí lénìí nìyẹn. A ní kí a kíra wa kí a sì tún bára wa sọ̀rọ̀ ọ̀rọ̀ kan àbí míì. Ṣùgbọ́n lásìkò tí a wà ń bẹ̀ yìí tí ẹ ń wò mí yìí Ọlọ́run má fi wá sínú ìbànújẹ́. Ó jẹ́ ohun tó jẹ́ ṣe wípé àsìkò ìbánidárò àti ìbánikẹ́dùn ẹni wa tí ó lọ láìpẹ́ yìí ẹni tó jẹ́ ṣe wípé lọ́kàn ọ̀jọ̀kan tó jẹ́ ṣe wípé ó wúlò fún lẹ́ẹ̀dẹ̀. Ta ni ẹni tí mò ń sọ? Mò ń sọ̀rọ̀ nípa Ọláníwájú Abdulganiu Fasasi tí gbogbo àgbáláyé tí wọ́n mọ̀ sí Sound Sultan hip hop artist. Ajudabile, no matter where you go, make you not forget area, Nananja, tí ó dé bá ti lè padà wálé how I wish, say, I fit to reach you anywhere you dey. Kí tún ṣe hip hop artist nìkan ni. I think he's a producer, he's a comedian. They forget, say, sometimes, not be by too funny. If fine person like me, they crack joke, it's hard to get laughs. But funny looking people like this, all they have to do first now to stand there. Woo! But it's it. When they call me backstage, they say, come roast Two-Face, roast Two-Face. I say, why we go to disgrace Two-Face on day where we supposed to praise Two-Face? Say, if I face Two-Face, face to face, I go lace Two-Face for all this disgrace when don't face to date. Since grass to grace. But let's come back to dates. This one guy why they roast with, eh? This one guy why they roast with. You said there be two. Oh, okay, sorry. Chairman needs chair to stand on top. Chairman. Ó jẹ́ ẹni tó yẹ ṣe wípé a lè kóyọ̀ ìkéré torí pé tipẹ́tipẹ́ ni a ti ń gbọ́ rẹ̀ nínú àwọn orin tó sì kọ lọ́lọ́kan ọ̀jọ̀kan tó jẹ́ ṣe wípé ó wúlò fún lẹ́ẹ̀dẹ̀. Everybody, make we sound mathematics. When they have our continent, oh, you don't say, we don't use things. Pẹ̀lú àìsàn èyí tí wọ́n ń pè ní jẹjẹrẹ ọ̀nà ọ̀fun, throat cancer. all the way to please give
him the rest in peace in the graveyard. May Almighty Allah forgive him his sin. May Almighty Allah accept him into the paradise. Inshallah, by the grace of Almighty Allah. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير. Inshallah, right now, the next one is to pray over, okay, accordingly. So this is the recommendation of Prophet Muhammad sallallahu alaihi wasallam. So it's our síwájú Ọlọ́run abẹ́ Ọlọ́run aláwùrábí kí ó bá wa fi oríjìn kí ó tẹ̀ sí afẹ́fẹ́ rẹ̀ eléyìí ó jẹ́ ohun tí ó kọ nínú bínú tí a sì gbúdọ̀ para ní kẹ́dùn pé ó ṣeé ṣe ẹlòmíì lè gbé báwo ló ṣe jẹ́ kì í ṣàìṣe olóṣèlú àbí kò jẹ́ bákan èèyàn ni kì í sì ṣe èèyàn lásán nínú àwọn tí wọ́n jẹ́ ẹni tí ó máa ń yẹ ẹ̀mí tí a mọ̀ sí ìránṣẹ́ àbí bíi wòlíì láwọn ní tó jẹ́ ṣe pé tí a bá ti gbọ́ orin wọn rí tí ó fúnni lóye nípa ohun tí wọ́n gbé dání gẹ́gẹ́ bí ojúpọ̀nà tán wà wọ́n tó bẹ́ẹ̀ lẹ́ni tí a lè kí tí ó sì yẹ kó jẹ́ ṣe pé ká dárò wọn torí pé adájọ́ má ṣe asọ̀rọ̀máyẹ̀ tí irú wọn bá sọnù ó di dandan kí a wá wọn rí torí wípé nígbà kan Samsota yìí ó kọ orin kan èyí tí ó jẹ́ ṣe pé àwọn tí ó mọ̀ ṣùgbọ́n mo rí pé mẹ́sẹ̀jì ló wà nínú orin yẹn tó sì jẹ́ pé tí a bá wò ó títí di àsìkò tí a wà ń bẹ̀ yìí orin yẹn ń bá ìgbà mu ó sì ń sọ nípa ìfẹ́ ó sì ń sọ nípa gbogbo tó jẹ́ ṣe pé o lè máyégún ká tó ronú ká gbórin kalẹ̀ ó ní Bodmas. Everybody, oh yeah, we join Jamajati, we solve mathematics, we need about our continent. So, Oyinbo say na Bodmas, we go use it to solve mathematics. So follow Jamajati. So ya Caribbean, if for brotherhood, love your neighbor as yourself. Oh, for objectivity, be objective. For democracy, and for modification of our behavior, let's stand to the same. A accountability. If you've been a chocolate, I beg you take time easy. S for solidarity. Oh my show, we enter new millennium. Shut it down. Nígbà kan wọ́n kọ́ ní Bodmas ní school ó ní Bodmas yẹn lọ́ fi sọ pé àfi máa solve gbogbo àwọn problems tó bá wà nílẹ̀ pẹ̀lú àna Ọlọ́run ó sì fi làǹkà ìgbékalẹ̀ ó sọ bí a brotherhood ní bí yẹn so ó narrate àwọn orin yẹn bí ètò jẹ́ ṣe pé ẹnikẹ́ni tó bá gbọ́ orin yẹn dàsìkò yìí ó yẹ kó mọ̀ wípé gbogbo ohun tó sọ síbẹ̀ pátápátá débi kó sọ tipa democracy gan ó sọ pé dí ibẹ̀ ó ní democracy ni democracy ó ní is better than military era so tá a bá wo gbogbo àwọn kìíní mẹ́sẹ̀gì ni tó yẹ pé ẹni tó bá ń gbọ́ tá a bá lọ wò tá a bá gbọ́ lágbọ̀túnwọ́ á rí i pé Ọlọ́run dìídì pilẹ̀ láì jẹ́ kó lè nírònú kó lè gbé irú àwọn orin wọ̀nyí jáde yàtọ̀ sí kì í ṣe orin yìí nìkan ló gbé jáde àti pé ẹni yìí jẹ́ ògo fún orílẹ̀-èdè yìí ó sì jẹ́ ògo fún ẹbí bákan náà ó jẹ́ ògo fún ìran tí ó ti wá kí Ọlọ́run kí ó bá tẹ̀ sí afẹ́fẹ́ rẹ̀ léyìí jẹ́ tí a bára wa sọ tí a sì tún dárò lé lórí gbogbo wa etí àjọ ń wòra wa a ní kúkú ọ̀wọ́wọ́
lásìkò tá a wà níbẹ̀ yìí pẹ̀lú ògo Ọlọ́run á ṣe àṣepẹ́ láyé tá a wà níbẹ̀ yìí gbogbo ọ̀nà yóò ti a bá ń gbà nínú alámọ̀rí wa Ọlọ́run ní fi àìsàn dá wa légbodò àlè kan tí ò dá nínú alámọ̀rí wa eléyìí jẹ́ bí ó ṣe jẹ́ níwọ̀nba ṣókí nípa ìdárò ẹni wa Fàsásí Abdulganiu Ọláníwájú tí ó lọ tí a mọ̀ sí Sound Sultan kí Ọlọ́run kó bá foríjì àti mọ̀lẹ́bí àátúmọ̀ ayé wa sí dáadáa òkèlè yẹn Olúwaṣeun Àdìsá Olóhùnyọ̀ lórúkọ tèmi jẹ́ ìlú Washington kí wọ́n gbàgbé wọ́n bá gbádùn gbogbo àgbáyé pátápátá lè lè ṣe ó dàbọ̀. Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́ subscribe hete. Face TV was Swoby.